jẹ́ kó kọ̀ wá ká tó jí lójú oorun. Lady K fọn rere ẹnu mò ń pariwo o. Aláriwo Yorùbá nation ké sí yín ẹ dìde ńlẹ̀. Àtúntò ti lọ kó wọn ní ṣọ́ọ̀ṣì. Ṣé ìṣe pé Boko Haram fẹ́ kó gbogbo àwọn èèyàn ọmọ Nàìjíríà sínú igbó báyìí? Because ìṣòwò tó fi ń kó wọn nísìn báyìí sìn no remedy. Wọ́n tún ti lọ kó wọn lórí òkè ìmẹ̀sí àbíkí lọ́tún ti pélé. Máa play video ẹ gbọ́ o. Àwọn ará ṣọ́ọ̀ṣì ti pariwo síta, wọ́n ti gbóhùn sáfẹ́fẹ́. Wọ́n tún ti lọ kó wọn o, ọmọ Yorùbá tàtà ẹ gbà wá. Olórí Oko Amin, wọ́n ti lọ kó wọn níbẹ̀ o. Wọ́n ti kó ìyá àjọ, ìyàwó pásítọ̀ àti gbogbo àwọn ọmọ ọjọ́ lọ. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá lápapọ̀. Inú odò wo la fẹ́ da òun lásì báyìí? Ẹ wo ìṣọwọ́ tí àwọn ajínigbé fi ń kó wọn nínú oṣù karùn-ún tá wà yìí. Ṣé lè ka yà wọ́n tó ti kó? A dẹ̀ ń forere ẹnu pé ẹ jí ẹ má sùn. Awareness lákọlákọ. Kẹ má bá padà bára yín nínú gbó. Kẹ má bá padà ṣe kí ni mo pè? Kẹ má bá padà bára yín nínú gbó ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn. Àsìkò yìí kì í ṣe àsìkò oorun. Tẹ bá ń sùn lásìkò yìí, tẹ bá ń gbọ́ ó léwu ó lè kú. Ó ti lọ kọ́ àwọn ẹlòmíì á jẹ nǹkan. A sì ń jẹ̀kọ́ àti ìjẹ́tọ́. Boko Haram dẹ̀ ní guts. Ẹ̀yin ọmọ ènìyàn, ìjẹ́ ẹ̀rọ òjìlẹ̀ ṣá. A sì ń pariwo àforiri ẹnu wípé kọ́sítọ̀pù àti makóyàn kí ìjọba wá nǹkan ṣe sí. Àwọn pípù ìdè ń jẹ́ kó yé wa wípé kò sí nǹkan kan tí anybody fẹ́ ṣe. Nobody can stop them. Àwọn pípù yìí jẹ́ kó yé wa wípé kò sí ìjọba nílùú Nàìjíríà, a kàn ń tanra wa ni. A máa sọ̀rọ̀ mo bọ̀ mo fẹ́ fún kíní mi ní. Ẹ má bínú, mo ń mú tu volume fóònù mi ẹ̀ so that popo bí messages bá ṣe wọlé kò ní lè disturb wa. Àwọn pípù yìí jẹ́ kó yé wa wípé kò sí nǹkan kan tí ìjọba fẹ́ ṣe. Àwọn làwọn nílùú. Orílẹ̀-èdè Nàìjíríà ti di títa gbé ṣùgbọ́n mi. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ló jẹ mí lógún, kò sí tó kàn mí pẹ̀lú Fúlàní. Kò sí tó kàn mí pẹ̀lú Haúsá. Kò sí tó kàn mí pẹ̀lú Yíbò. Irọ́ tèmi ló jẹ mí lógún. Because kankan náà ni wá. Ẹ̀jẹ̀ kan náà ni wá. Ibì kan náà ni gbogbo wa ti ṣẹ̀ wá, àwọn ọmọ Yorùbá. Ẹbí ni wá. Ṣé bá ṣe máa lajú wa sílẹ̀ ní? À ń pariwo pé ẹ má lọ ṣọ́ọ̀ṣì lásìkò yìí. Àtàárọ̀, àtọ̀sán, àtalẹ́, ṣọ́ọ̀ṣì ò safe. Ẹ gbọ́ mi, àti àárọ̀, àti ọ̀sán, àti àṣálẹ́, ilé ìjọsìn ò safe. Ẹ má lọ ṣọ́ọ̀ṣì mọ́. Ṣé mo yẹ àwọn tó tuntun ti lọ kó báyìí sìn? Nínú oṣù yìí nìkan ní tí mo ti witness lórí social media. Máa ka èèyàn 46. Máa ka èèyàn 40 méjì kan. Ìyẹn jẹ́ 126. Máa ka èèyàn 18 kan. Èèyàn 15 kan. Àwọn eléyìí sì mi ò mọ iye wọn. Nínú oṣù yìí nìkan nìyẹn o. Ní ilẹ̀ Yorùbá. Nínú Nàìjíríà. Sorry. Nínú Nàìjíríà. Àwọn ìtẹ́ mi lè kà nìyẹn. Tó bá sọ pé Lady K, according to the video tó ń circulate online, tí wọ́n pariwo síta tí wọ́n sunkún, kí ni population àwọn tó lè sọ wí tó lè dárúkọ? For now, máa dárúkọ almost like 300. Láwọn fresh one, I'm not talking about àwọn pass o. Àwọn pass tó bá ní kí á di ẹ̀mọ́ wọn, máa ka èèyàn 3000. Wọ́n dẹ̀ kó wọn sí ibì kan nínú Nàìjíríà yẹn. Àwọn Nigerian government wọn ò dẹ̀ lè lọ sí gbogbo ilé iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́, kọ́ lọ sí gbogbo network company kí wọ́n bẹ̀rẹ̀ sí ní track wọn láti ibi tí wọ́n ti send videos wọ̀nyí síta. Bí wọ́n ṣe ń pè kí wọ́n àwọn Nigerian government ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yẹn ní dààmú. Ẹ kàn wo tí wàhálà tí mo kàn ṣe. Ìpariwo mi yìí fẹ́ fún yìí. Ẹ bá mi ṣí ètò yìí. Ẹ jẹ́ ká jọ create awareness, ká jọ gba ìran wa. Kíní yìí ń pọ̀ sí ní kò dínkù. Ó increase lójoojúmọ́. Ni wọ́n continue àti máa kidnap. Wọ́n ti wá sọ
kidnapping na water ní Nàìjíríà. Kidnapping na water ní ìlú Nàìjíríà. No stopping. Go on song. Tẹ́ bá gbọ́ go on song. Kidnapping Nàìjíríà ló go on song. Tẹ́ bá gbọ́ everyday tablet. Kidnapping Nàìjíríà ló jẹ́ bẹ́ẹ̀. Ojoojúmọ́ ló kidnap. Wọ́n ti sọ di tablet ojoojúmọ́. Àwọn tó dé kidnap yìí, gbọ́ pé wọ́n ti kó wọn kúrò nílùú Nàìjíríà. Inú Nàìjíríà ni wọ́n wà. Àwọn tó kidnap yìí, wọ́n lo MTN, wọ́n lo Glo, wọ́n lo Etisalat. Kí ló dé tí ìjọba ò lọ sí gbogbo ilé iṣẹ́ wọ̀nyí, kó lọ sí Glo office, kó lọ sí Etisalat office, kó lọ sí MTN office. Kí wọ́n bẹ̀rẹ̀ sí ní track calls everybody láti lè get àwọn people yìí. Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní track wọn, ibẹ̀ gan ló máa ti get àwọn ọmọ Yorùbá tó bá ń bá wọn ṣiṣẹ́, àwọn Yíbò tó bá ń bá wọn ṣiṣẹ́, àbáwọn olóṣèlú tó bá ń bá wọn ṣiṣẹ́. Governor Ṣèyí Mákindé, are you stupid? Ìbéèrè ni o, because I saw your speech. Ó wà disgusting. For you to come outside ní pé lọ́wọ́ tó wà pressure ti wà lọ́rùn tí ẹgọ pàápàá ó ṣí ere ni. Ṣé bẹ́ẹ̀ yìí lè fẹ́ fi agídí gbà nǹkan lọ́wọ́ àwọn Fúlàní? Ẹ̀yin lè fẹ́ jẹ president, lè fẹ́ jẹ vice. Kí ló dé tẹ́ ń fi ẹ̀mí aláìṣẹ̀ tí ẹ fi ń wéwu tẹ́ ń fìyà jẹ aláìṣẹ̀ nínú Nàìjíríà? Kí ló dé tẹ́ ń kó àwọn mẹ̀kúnnù sínú họ́wọ́wọ́? Kí ló dé tẹ́ ń kó àwọn ènìyàn sínú hílàhílo? Ó wá ló ti sú ẹ, you are working hard, o ní peace of mind, o ní ìsinmi Ṣèyí Mákindé àti gbogbo yín. Ní ìsinmi. You are working hard. You are shaking it. Ṣó lè jẹ́ ọmọ ẹni wọ́n kidnap kó má ti wá síta. Ẹ wo àrà táwọn Boko Haram fi àwọn people ìdánilùgbò. Nísìn, àwọn teachers tí wọ́n kó, wọ́n tún ti release new video. Tí ẹ bá yí àwọn teacher yẹn, wọ́n ti gbẹ. Wọ́n ti ní kànga báyìí ó ti wà lọ́rùn wọn. Kànga ti wà lọ́rùn àwọn teachers yẹn. Àwọn teacher yìí ò wà òkè mọ́. Àwọn teacher yìí ò gan wọn ò lè sunkún mọ́. Wọ́n kàn ṣá ń bẹ̀bẹ̀ ní pé ẹjọ́ nǹkan tó bá fẹ́ gbà ẹ bá wa fún wọn kó lè release wa. Mo dẹ̀ ń wo ọmọ dúnkù àbọ̀ tí ìyá ẹ̀ gbé dání báyìí. Mo ń wo ipò tí ọmọ yẹn wà. Tí ọmọ yẹn bá ṣe muyọ̀, ọyọ̀ tó fà èérí ni. Ìyá ò wẹ̀ láti George. Dust. Àwa táwa ní òyìnbó gan, dust ń wọnú ilé wa. Bó ṣe jẹ́ pé títí ọlọ́dà ni. Àárọ̀ yẹn láàárọ̀ mo ti dust gbogbo store mi, mo ti dust ẹ̀ dárí. Store dust wọnú ilé wa. Aṣọ tá bá wọ ṣogo dust ń gba ara aṣọ wọ inú body. That is why tá máa fi wẹ̀ tá fi máa ń kí gbogbo ra. Ká má wá sọ àwọn tó wá sùn sílẹ̀ ńlá nínú gbó láti joy pẹ̀lú pátá ẹyọ kan nídìí. Ẹ̀yin people yìí. Ẹ jẹ́ sáré receive. Ẹ má bínú. Bí àlàyé tí mo ṣe lọ, ká má wá sọ ìyá tó sùn sílẹ̀ ńlẹ̀ nínú gbó, nínú egungun. Ìdọ̀tí oríṣiríṣi ti wà lára ọmọbìnrin yẹn pẹ̀lú pátá ẹyọ kan nídìí. Bẹ́ẹ̀ pẹ̀lú búrá ẹyọ kan láyà ló fi fún ọmọ lọ́yàn. Kí lẹ expect pé ọmọ yẹn ti fà? Àwọn àìsàn oríṣiríṣi, kòkòrò oríṣiríṣi á rìn lára wọn. Kì í ṣe pé inú yàrá kan ni wọ́n kó wọn sí. Inú igbó ní ilẹ̀ ńlẹ̀. Nigerian government, gbogbo abiyamọ, gbogbo ènìyàn, mi ò expect pé yẹ kó ṣe ọdún ojúde ọba. Ohun tá máa ń sọ fẹ́ èèyàn nìyẹn. Tí Nàìjíríà bá kọlù ẹ́, tó bá fi ayé ẹ sílẹ̀ kí Nàìjíríà kó kọlù ẹ́, you are on your own. Àsìkò yìí báyìí sí, kò yẹ kí ní party kankan kó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Kò yẹ kí wọ́n ṣe ayẹyẹ kankan ní Nàìjíríà nísìnyí wípé kí wọ́n máa jáde máa ṣe ọ̀fọ̀ kó máa ṣe protest. Kí gbogbo abiyamọ, mo ráwọn abiyamọ bó ṣe ró dédé tọkàn dúdú. Tí wọn ò bá ṣe ojúde ọba tọdún yìí, ìyún ò ní kìlú má rojú kó má ráyè. Ìyún ò ní kìlú Ìjẹ̀bú kó dàrú. Ìyẹn gan tó fún Elédùmarè fún àwọn alálẹ̀ láti fi dìde ìgbéníjà. Nítorí ọdún ojúde ọba tẹ́ ń ṣe, àwọn alálẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú lẹ̀ múnú wọn dùn. Kẹ́ má wá ṣe fún wọn lọ́dún yìí. Inú á bí àwọn alálẹ̀ yẹn. Wọ́n á lọ jà ìdí tẹ́ fi ṣe.
wọ́n lọ kọlù wọ́n togun wọ́n kọlù wọ́n tìjàtìjà alálẹ̀ gan mọ̀ wípé a serious ìyà ò yẹ wá ohun tó ń ṣe wá yà á fẹ́ alálẹ̀ gan mọ̀ wípé ìdààmú tó kó bá wa nílẹ̀ Yorùbá ó ti sú wa a ò fẹ́ mọ́ alálẹ̀ á dìde ìgbènijà ṣùgbọ́n ẹgbẹ́ dédé ẹ̀kọ́ dúdú ẹ lọ́jọ́ níwájú alálẹ̀ gan máa bọ́ skẹ́ni yóò máa rẹ́rìn sísìsìsì nínú alálẹ̀ máa dùn nítorí pé kí ni ìdùnnú lẹ gbé lọ bá lálẹ́ ẹ̀ jẹ́ kálálẹ̀ mọ̀ pé ìbànújẹ́ ó wà nínú ìlú àsìkò tó yẹ kí everybody máa ṣọ̀fọ̀ nìyí because wọ́n kó àwọn èèyàn lójoojúmọ́ ẹ tún wá gbọ́ eléyìí ẹ bá mi pín ètò yìí síta àwọn eléyìí náà sì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó yìí wọ́n gbọ́ pé wọ́n kó àwọn ọmọ school wọ́n gbọ́ pé wọ́n kó àwọn èèyàn wọ́n mọ̀ pé ó máa kọ̀ wọ́n àwọn tó ṣẹ̀ṣẹ̀ kó yìí wọ́n gbọ́ pé ló pa wọ́n nínú church wọ́n gbọ́ pé wọ́n lọ kó àwọn tó lọ sí ṣòwò wọ́n mọ̀ pé ó máa kà wọ́n náà ó ti kó wọn báyìí sí ó ti kọ̀ wọ́n ó ti kọ̀ wọ́n èmi tí mo máa ń pariwo pé má jẹ́ dákẹ́ ẹ jẹ́ ká dìde sí ọmọ làkejì wa tí ibi bá ṣẹlẹ̀ sí nínú Nàìjíríà láti jẹ́ kó padà di aláyọ̀ nítorí ẹnìkan nítorí ọ̀la ni èèyàn máa ṣe àwọn nǹkan kankan tó jẹ́ pé Ọlọ́run á wo àwọn nǹkan yẹn gọmọ lára gan á fi ṣàánú ẹ̀ ẹ má bínú o mọ́tò kan páàkì síwájú ṣọ́ọ̀bù mi ni ok mo fẹ́ drop nǹkan àwọn delivery alálẹ̀ àwọn nǹkan kan á fi ṣàánú wa ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ báyìí ẹ máa ní ó máa ṣe o àwọn tuntun ti kó àwọn ènìyàn Ọlọ́run á ṣàánú wọn o Ọlọ́run á dúró tí wọ́n that is all nǹkan tí àwọn èèyàn ní láti fi bá àwọn ọmọ làkejì wọn kẹ́dùn nìyẹn tó bá ti wá kọ́ wọn tó wá máa sunkún kiri lórí social media páwọn ò mọ̀ pé wẹ́lẹ̀ máa ṣẹlẹ̀ sáwọn náà ṣé àṣẹ̀ṣẹ̀ ń sọ fún yín ni kò sẹ́ni tó mọ̀ ohun tó kàn kì í ṣe pé àwọn ibi ru ẹnikẹ́ni nínú wa ẹ jẹ́ ká dìde ká ṣe kí ni ká jọ pé gbàdáàrí ìjọba orí ti wá gò ẹ jẹ́ kí gbogbo ìlú kọ́kọ́ mọ̀ pé yẹ̀sọ̀fọ̀ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kí gbogbo ọkùnrin obìnrin kọ́ bọ́ síta káwọn abiyamọ àwọn girama tí wọn ò ṣe kóṣù mọ́ kí wọ́n rìn ní ìhòòhò ṣé Nàìjíríà nìkan náà ti máa kọ́ rí ìhòòhò ni tó fi lè fún àwọn arúgbó tí wọn ò ṣe kóṣù mọ́ tí wọ́n ti di girama tí wọn ò lè bọ́ tábà wa rìn ní ìhòòhò kí wọ́n rìn ní ìhòòhò fún wa nínú Nàìjíríà nígbà tí ìjọba sọ wípé àwọn gbìyànjú ṣó lè jẹ́ Ṣèyí Mákindé ló máa kidnap ọmọ ẹ̀ ní wọn ní ti provide síta ẹ̀yin ọmọ Nàìjíríà etí yín mélòó méjì ẹ jẹ́ sáré wọn yín létí kankan last year tí wọ́n kidnap ọ̀rẹ́ Ṣèyí Mákindé how many days ló lò kò lò 1 week ọ̀rẹ́ nìyẹn o wọ́n gbé owó sílẹ̀ ọ̀rẹ́ tó lọ sọ́dẹ̀ tọ́jọ́ lọ ṣe mítìnì tó kúrò lọ́dọ̀ ẹ̀ tí wọ́n kidnap ẹ̀ nìbàdàn tí àwọn kidnapper gbé kò pé 1 week wọ́n fi sílẹ̀ o ṣùgbọ́n ọmọ tálákà ọmọ mẹ̀kúnnù ẹ wo inú ìfòòró inú ìdààmú tí àwọn ìyá àwọn ọmọdé yìí wà ẹ wo àwọn tó ti kó lọ látọdún gbọ́ngàn láti oṣù tí ò ṣe é kà sẹ́yìn gbogbo ẹ̀dẹ̀ pa lọ́lọ́lọ́lọ́ nílùú Nàìjíríà ẹ jẹ́ agbá àwọn tó tún ṣẹ̀ṣẹ̀ lọ kó ní ṣọ́ọ̀ṣì ẹ bá mi ṣí ètò yẹ bá mi láìkì ẹ ní dààmú láìkì yíyẹ ó jẹ mí lógún kẹdẹ bá mi ṣí ẹ awareness yóò wọ bẹ́ẹ̀ jí ẹ má sùn awareness enough is enough. Awareness, we want to see our children back. We need our children back. Enough of kidnapping in Nigeria. Awareness lele. Awareness ni. We want to see our children. Enough of kidnapping. Tí ó bá wọ̀ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ Tinubu must go. Boko Haram must stop. Ṣèyí Mákindé must go. Kidnapper must stop. Nigeria politicians, they must go. Kidnapping must stop in Nigeria. Kábẹ̀rẹ̀ sí ní pariwo èyí tẹ́ bá lè ṣe protest. I think it is now right time for us to come outside. We can't continue like this. It is because we keep quiet. That is why these people continue to be operating in Nigeria. If everybody fall outside, kẹgbẹ́ black card dání, I'm sure they will stop kidnapping people every day. These people have turned into tablets that they use every blessed day. Kidnapping every blessed day.
bá wa gbọ́ ṣọ́ọ̀ṣì. CAC nọ́mbà 2 ni. Ládùúgbò wo ló wà? Ó wà ní orí ọ̀nà orí Òkè Amin. Má jábọ̀ fóònù. Orí Òkè Amin náà ń pè bẹ̀. CAC Òkè Òmìnira. CAC nọ́mbà 2 Ẹ̀dá Oníyọ̀. Ó ní. Ǹjẹ́ ìjọba ti ránṣẹ́ wá bá yín láti ìgbà náà wá sílẹ̀? Ọ̀rẹ́ ní gangan. Ṣẹ́gbọ́. Ọ̀rẹ́ ní gangan náà la ṣe ní ká gbà wá ká ṣàánú wa. Ká ṣàánú wa. Ẹ má jẹ́ kó kú sílẹ̀. Ìyàwó àwọn pásítọ̀ méjèèjì ló wà bẹ́ẹ̀, àwọn ọmọ wa wà bẹ́ẹ̀, ọmọ mi wà bẹ́ẹ̀. Kò sẹ́ni tó lẹ́sùn, kò sẹ́ni tó lè wò. Àwọn táwọn alẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ti fi ilé sílẹ̀. Bá a ṣe ń ṣe prógámù lọ, bí ó kàn tó 7 kọjá ní ọjọ́ yẹn a ti ń múra àti kílòsì náà pé ká ṣe oore ọ̀fẹ́. Bí ìbọn ṣe dún nìyẹn, ó dún bí ìgbà kan wá sọ pé bọ́ọ̀lù ló dún. Ẹ̀rù bá ba gbogbo wa, àwọn tó sá sígbó, àwọn tí ó lè sá lọ mọ́ wọn lè sá lọ. Èmi náà sá ni, mo sá tó jẹ́ pé ẹ̀mí mi fẹ́ bọ́. Ọmọ mẹ́ta ni mo dẹ̀ kó wá ṣọ́ọ̀ṣì. Mo wá ń parúkọ ọmọ mẹ́ta mà ní mo kó wá ṣọ́ọ̀ṣì. Ọmọ mẹ́ta mà ní mo kó wá ṣọ́ọ̀ṣì. Mi mà rẹ́ ní kankan. Mo ṣàṣà sígbó, ìbọn yẹn ṣàǹdún. Ibi tá a sá sí gan ìbọn dún bẹ́ẹ̀. Ìbọn ṣàǹdún ní ọ̀nà kọ̀nà ní ìbọn yẹn ṣe tó ti ń dún. Ìgbà tí ó ṣàyá tí a rí pé wọ́n ti kó àwọn èèyàn wa lọ. Wọ́n ti kó àwọn tán tí wọ́n ká mọ́, wọ́n ti kó wọn lọ. Àwọn tó lè sá, wọ́n ti sá àwọn yẹn àti ẹ̀kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ní kwaya tó jẹ́ pé ibẹ̀ dáná gbà wọlé tí wọ́n lè ríbi sá sí. Pásítọ̀ wa torí CAC nọ́mbà 2 làwa wà, headquarter wa gangan, bàbá alábòjútó wa, ìyàwó ẹ̀ náà wá sínú prógámù yẹn. Onísọjí tá gbà ọmọ Ọ̀ṣun state ni, Ọ̀ṣun ló ti wá, Orígbó méje lọ́ṣun ló ti wá. Wọ́n pa bàbá onísọjí yẹn, wọ́n pa bàbá yẹn dà sínú ṣọ́ọ̀ṣì yẹn lọ́jọ́ yẹn. Ìyàwó bàbá alábòjútó wa tó wá bá wa ṣe ìsọjí àti ìyàwó pásítọ̀ tiwa gangan tó jẹ́ CAC nọ́mbà 2 yẹn, gbogbo wọn náà kidnap lọ. Ọmọ mi gan wà nù wọn. Ọmọ yẹn ti lọ síbi ọmọ ọdún 17 báyìí tó wà nù wọn. Wọ́n ti gbà yẹn báyìí, onídìí èèyàn 15 ló wà nù gbọ́nbẹ́. Ìyá kan pẹ̀lú ọmọ 3, ọmọ ọdún 2 ó wà níbẹ̀, ọmọ ọdún 8, ọmọ ọdún 12. Màmá arúgbó gan wà bẹ́ẹ̀, ìyàwó pásítọ̀ wa méjèèjì, gbogbo wọn ló wà níbẹ̀. Àti ẹ̀ ń bẹ ìjọba kan tí ẹ̀ ṣàánú wa. Nǹkan tí ń gbàgbọ́ ń bèrè owó, wọ́n ní ká lọ wá 1 billion wá. Abẹ̀wọ̀n bẹ́ẹ̀ wọ́n kápọ̀ láti fẹ́ rí 1 billion. Wọ́n ti ẹ̀ta gbogbo ìlú wa bó láti fẹ́ rí. Ìgbà tó ṣàgbẹ̀tọ̀ ti ń bẹ̀ wọ́n tó bẹ̀bẹ̀. Aṣàbẹ̀ títí àtàwọn ọmọ wa tó wà ní ìrìn àjò. Wọ́n ṣà ń sọ pé kán sẹ́ẹ̀dì àkáǹtì ìlú sí wọn. Aṣàṣeṣe àwa tí ọ̀rọ̀ kàn náà, wọ́n ní ká lọ wá bíi 500,000. Àwa tí a dẹ̀ ní kọ́bọ̀ sí aṣá lọ ń ya owó. Ẹni tó lọ yánápò bẹ́ẹ̀ dápò tá yánà máa san náà ni. Bẹ́ẹ̀ tó tiẹ̀ lè fi gba àwọn èèyàn wa jáde. Àwọn tó gbé owó yẹn lọ nígbà tá a bẹ̀ wọ́n títí tí wọ́n ní ká wá 10.5 million wá pẹ̀lú báàgì ráìsì 2. Àwọn spagulu wọ́n ní tramadol, wọ́n ní wọ́n mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀, wọ́n ní ká lọ ra spagulu. Wọ́n rọ gba magi, kò sí kan tí wọ́n gbà járíkà 30 litre petrol. Gbogbo nǹkan tó ń kọ́ lọ ló ń gbà lọ́wọ́ wa. Wọ́n dẹ̀ ní a máa rí àwọn èèyàn wa, wọn ti ẹ̀jẹ̀ kan rí wọn. Ẹ̀yìn ìgbà yẹn ló tún gbà pé àjọ àti ẹ̀jẹ̀ ká gbóhùn wọn. Wọ́n ní ká máa ti ra káàdì tá a ti tún rà lẹ́yìn ìgbà tó ti gbé nǹkan lọ báyìí. Kì í ṣọ̀rọ̀ káàdì tó ti lọ sí bí 20,000. Àbúrò àwọn èèyàn wa àti ẹ̀mọ̀ bọ́ ṣe wà. Torí ẹ̀ ló lọ ṣe wá sí bíi káwọn ìjọba kọ́ bá dá wa dá bùkátà wa. Eléyìí ṣẹlẹ̀, Nigerian government ti lè dákẹ́ pé kókó ṣẹlẹ̀. Ọ̀rẹ́ ní kankan nínú wọn. Àwọn pásítọ̀ yìí ṣàránṣẹ́ ló mú ọmọ ìlú wa ká má tiẹ̀ lórúkọ burúkú. Ìyàwó àwọn pásítọ̀ méjèèjì ló wú ọ̀bẹ, àwọn ọmọ wa wú ọ̀bẹ, ọmọ mi wú ọ̀bẹ. Kò sẹ́ni tó lẹ́sùn, kò sẹ́ni tó lè wú ọ̀. Àwọn táwọn alẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ti fi ilé sílẹ̀, ó ti sá lọ. A lè dúró lé mọ́gàn. Ẹjọ́ ò lọ ṣe wá pé kí wọ́n ti ràn wá lọ́wọ́ kó má dá wa dá bùkátà wa ní ẹ̀dá. Tó ṣàánú wa kó jẹ́ káwọn èèyàn wa ìjáde kó ṣàánú wa. Tó ti ẹgbà wá kò sẹ́ni ká ní. Kó gbà wá kó ṣàánú wa. Kò síbi tí wọ́n tún bẹ̀rẹ̀ fún bí 50 billion. Kò síbi tí a ti lè rí. Lẹ́yìn bá ti gba 10 million. Níbi tí a ti lọ já. Tó ti ẹ̀ ṣàánú wa kó ràn wá lọ́wọ́. Kí àwọn ènìyàn wa ilé ìjáde. Tó ṣàánú wa kó má jẹ́ kó kú síbẹ̀. Odidi ènìyàn 15 láti 31 years. Wọ́n dẹ̀ ń wò wá kó tẹ̀ ṣàánú wa.
chọ́ọ̀chì. bẹ́ẹ̀ni àwọn méjì náà sáwọ gbọ́ mo padà rí àwọn méjì. ọmọ yín wà ń bẹ̀. ọmọ mi wà ń bẹ̀ dájú ọmọ mi wà ń bẹ̀ ọmọ mi wà ń bẹ̀ ìyá àgbà tó wà bẹ́ẹ̀ náà ìyá mi náà ní. ẹ wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ náà. mo wà ní ṣọ́ọ̀ṣì sá àtẹ̀mí ló wà ní ṣọ́ọ̀ṣì èmi ní ìyá ìjọ bẹ̀ ní mi. ẹ̀yin ni ìyá ìjọ bẹ̀. bẹ́ẹ̀ni ìyá ìjọ nọ́mbà 2 ní mí. kí ló kọ ṣọ́ọ̀ṣì yẹn? CAC nọ́mbà 2 ní. ládùúgbò wo ló wà? ó wà ní orí Òkè Amin ọ̀nà orí Òkè Amin náà ń pè bẹ̀ CAC Òkè Òmìnira CAC nọ́mbà 2 ẹ̀dá oníyọ̀ ó ní. ìjà ìjọba ti ránṣẹ́ wá bá yín láti ìgbà náà wá sílẹ̀. ọ̀rẹ́ ní kankan náà lọ ṣe ní ká gbà wá ká ṣàánú wa ká ṣàánú wa ká gbà wá ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ lè ṣàánú wa. ẹ bá ń yọ kí ní ilé sí wọn ẹ má sunkún. ẹ má jẹ́ kó kú Ọlọ́run gbà wa òkú. ká ṣàánú wa. ọmọ Yorùbá how market tí a bá sọ fún yín wípé ló ti ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n ní náà láì ẹ wo àwọn ẹni ìsìn àtìgbà tó ti kidnap àwọn èèyàn wọn ṣọ́ọ̀ṣì ìjọba Nàìjíríà bá wọn dá sí o newspaper kankan ò bá wọn gbé o television station kankan ò gbé o radio station kankan ò gbé o ẹ wo ìgbìyànjú àwọn ẹni yìí láti lè gba àwọn pípù yẹn sílẹ̀ Boko Haram gba ráìsì ó gba tramadol ó gba super glue ó gba 10 million ó tún ní kó lọ wá 50 billion wá kó lọ wá 50 million sorry kó tún lọ wá 50 million wá ìrítẹ́ rí àwọn màmá yìí ṣé wọ́n lè provide 1 million tí wọ́n bá lọ yá ṣe ti ráyé lóde ẹ wo bí Ọlọ́run ṣe wá ń lo ọ̀rọ̀ àwọn ọmọ skul yìí fi tú gbogbo àṣírí ohun tó ti ṣẹlẹ̀ nílùú Nàìjíríà tí àwọn ìdílé kan dẹ̀ wà nínú ìbànújẹ́ tí ìjọba dẹ̀ ṣe bí ipá àwọn ò mọ̀ pé kankan ṣẹlẹ̀ tí èmi àti yín ò mọ̀ tí àwọn èèyàn dẹ̀ wà nínú ìgbèkùn yẹn nínú Nàìjíríà mo máa ń sọ lórí pílátífọ́ọ̀mù ti tèmi èmi Lady K máa ń sọ wípé àìmọye àwọn tó ti kidnap tó jẹ́ pé àwọn ẹbí wọn ò ní power of social media lè ṣe gbọ́ tí wọ́n dẹ̀ ń bá ìṣòro yẹn yé nínú ilé wọn ààrẹ lélẹ̀ ìtẹ́rí yìí ó ti sú wọn ló jẹ́ kó gba orí rédíò wa o lọ́ ṣe gbà gidi ìgbó wa o àwa gbẹnu sí mike ó ti sú wọn ni o wọ́n ti gbìyànjú wọ́n ti sàpògbò apá wọn agbára ti pin ẹ wá sọ fún mi ibo làwọn Boko Haram kó àwọn ẹbí wọ̀nyí sí tí Boko Haram dẹ̀ ń continue lójoojúmọ́ láti lè lọ máa kó àwọn èèyàn lójoojúmọ́ tó dẹ̀ kó wọn gbóná gbogbo àwọn tó kó ní February mo ti gbé fídíò wáyé ti gbọ́ lẹ́nu àwọn yẹn àwọn pípù yẹn ṣì wà ń bẹ̀ Boko Haram tún tẹ̀síwájú tún kó àwọn ẹlòmíì wọ́n kó wọn sínú gbó wọ́n kó wọn sínú gbó wọ́n kó wọn sínú gbó ṣé Boko Haram ti ta pàtì àwọn èèyàn ní kámbẹ̀rẹ̀ ẹ̀yin ológun owó ìsọnù Nàìjíríà ẹ̀yin alágbára ayé òfò Nàìjíríà ṣe tí lọ ra pàtì àwọn èèyàn lọ́wọ́ Boko Haram ni tí Boko Haram fi sọ di iṣẹ́ tí wọ́n dẹ̀ máa kó àwọn èèyàn tí wọn ò ní rí wọn gbà sílẹ̀ tí ìjọba náà dẹ̀ ní ṣe kankan sí ṣé mo yẹ ẹ̀mí tí wọ́n ti pàdánù sí àhámọ́ Boko Haram táwọn ẹbí wọn ti gbà fọ́nà pé Boko Haram ti pa wọ́n àìmọye àwọn ẹlòmíì tí Boko Haram gan ti pa tí wọn ò pa àwọn ẹbí wọn mọ́ àwọn Boko Haram ń lo fóònù wọ́n make calls Nigerian government ò lè wá wọn jáde wọn ò lè lọ sí gbogbo radio communication àbí techno communication àbí kílẹ̀ tí ń pè kọ́ lọ máa ṣe findings kọ́ lọ máa track gbogbo calls àwọn strange call wọn ò lè ṣe bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé àwọn gángan ló wà nídìí iṣẹ́ bíi gbogbo èyí tẹ́ ń pẹ́ pariwo Nigeria government àwọn gángan ló níṣẹ́ bíi that is why tí wọn ò ṣe lè make a move ṣé ajẹ́ta orí tí ò gbà bọ̀dẹ̀ pẹ̀lú Boko Haram àbájẹ́ Sunday ọmọ Adéyẹmọ ló jẹ́ president wa Nàìjíríà tí ò bá Fúlàní ṣe ẹ ṣàrí táwọn Fúlàní confam ẹ ṣàgbọ́rọ̀ látẹnu àwọn Fúlàní mo ti gbé wá sórí YouTube yìí ẹ ti gbọ́
àwọn Fúlàní fẹ́ ni wọ́n confam wípé the only person tí ò bá Fúlàní ṣọ̀rẹ́ ní Nàìjíríà Sunday ọmọ Adéyẹmọ ni. Wọn ò dárúkọ Ṣòwòrẹ́, wọn ò dárúkọ VDM. Sunday Ìgbòho wọn lòun nìkan lèèyàn tí ò bá Fúlàní ṣe tó wà àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá tí ìrọ̀rùn ọmọ Yorùbá jẹ́ lógún táwọn dẹ̀ bẹ̀rù nítorí ẹni tí ò bá bá wọn ṣe kò lè gba rìbá which is bribe lọ́wọ́ àwọn débi táwọn máa sọ fún pé má gbàgbé o wípé wọn náà ti jẹ́ ń bẹ̀ o tí òfin ní lè ṣe anything tí òfin ní lè ṣe anything ẹ̀yìn ẹ̀yàn wọ́n ní Ìgbòho nìkan ni ò bá wọn jẹ ni ò bá wọn mu wọ́n ní DSS bá wọn jẹ ó bá wọn mu àwọn olóṣèlú Nàìjíríà bá wọn jẹ wọ́n bá wọn mu that is why because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ló kọ́ sí bàbá Tinubu this man keep moods kò sọ anything including the stupid woman you call first lady of Nigeria the useless woman nílé ayé àti ọ̀run the ọ̀dájú abiyamọ ní ayé àti ọ̀run ẹgbẹ́ lọ fún Olúrẹ̀mí Tinubu mi ò sọ bẹ́ẹ̀ ọ̀dájú the most useless mother ní gbogbo àgbáyé òun ni Olúrẹ̀mí Tinubu tí ò sọ anything wọ́n dẹ̀ ṣe celebration ní Nàìjíríà yìí wọ́n dẹ̀ kó àwọn èèyàn dẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ wọlé kìṣì sọ́dọ̀ Boko Haram ṣé ẹ mọ Yẹmí tó ti wọlé sọ́dọ̀ Boko Haram yẹn tí ò jáde ṣé ẹ mọ Yẹmí ìbí tó bá máa jáde òkú ẹ̀ lọ́ máa release Nigerian government sọ wípé gbogbo fọ́ọ̀sì tó wà ní Nàìjíríà wọn ò lè wá àwọn Boko Haram yìí síta tí mo pé Nigerian government is a terrorist is a criminal tí mo pé criminal làwọn náà terrorist ni wọ́n kéèyàn sọ pé gbogbo fọ́ọ̀sì tó wà ní Nàìjíríà wọn ò lè dictate ibi táwọn Boko Haram yìí wà ṣùgbọ́n lórí burúkú ẹ̀yìn DSS káàkùnù fúya ayé yóò nídà ẹ bá mi share fáwọn DSS Nigeria DSS is a terrorist too because when they arrest me they terrorize me innocent ni me Nigeria DSS they terrorize me they arrest me they lock me up they are also a terrorist for them not to go after these people that are killing people in Nigeria they are also a terrorist they have enough machine system computer to track people why can't they track Boko Haram Boko Haram will make a cause olórí burúkú ẹ̀yin DSS máa post máa kọ̀ọ̀kan parí sí Facebook bẹ́ẹ̀ máa ti tètè yín nìyẹn ẹ lè mọ̀ pé mo fẹ́ bá yín jà olórí burúkú yín bẹ́ẹ̀ ṣe tíráàkì dáadáa ẹ lè tíráàkì DSS bẹ́ẹ̀ ẹ lè tíráàkì Boko Haram bẹ́ẹ̀ olórí burúkú ẹ̀yin DSS ẹ yóò lọ sí játijàti ẹ̀yin aláṣọ ọ̀fọ̀ aláṣọ ọ̀pọ̀jú tó jẹ́ pé ọ̀fọ̀ ló máa pa yín ìpọ́njú ló máa pa gbogbo Nàìjíríà DSS gbogbo Nàìjíríà DSS mo ṣẹ́pẹ̀ fún yín ọ̀run á fi yín ré ẹ máa ṣẹ̀sí ẹ máa kúkú ọ̀fọ̀ ẹ bá bẹ ṣe máa track àwọn èèyàn gbà tí mo wà lọ́dọ̀ yìí tẹ́lẹ̀ ń gẹ̀ẹ́tì wọn ẹ̀yin màmá mi ẹ̀yin bàbá mi tí DSS bá ti lè dín nọ́mbà ẹ lọ́wọ́ tó bá máa track ẹ kó switch off fóònù ẹ DSS máa gẹ̀ẹ́tì ẹ nígbà tí wọ́n kó wa ní 2021 ẹ bá mi share show yìí kẹ́ lè mọ̀ pé kò sí kọ̀kọ́ ta fẹ́ gbẹ́mí lé ní Nàìjíríà jù kí gbogbo wa dìde ká gbára wa ká dìde ká jà fúnra wa ni tó bá gbẹ́mí lé pásítọ̀ ó ti kú tó bá gbẹ́mí lé Nàìjíríà politician ó ti ṣòfò tó o bá dìde kó sọ̀rọ̀ fún ayé ẹ bàjẹ́ sọ̀rọ̀ sókè generation fear nobody òun la wà yìí tí Nigerian government bá yọ olórí burúkú tí wọn ò lè kọ́ fún international help àwa fún ara wa let's do it let's voice out kí gbogbo social media máa pariwo kẹ́kíwé máa pariwo ká máa pariwo international come to our help we need help kò sẹ́ni tó mẹ́rin tó kọ̀ lọ́la kò sí bọ́bọ́ yìí àwọn tó jọ kó wa ọ̀rẹ́ ni wọ́n jọ jẹ́ dáadáa tó lo oṣù mẹ́fà 6 good months ni bàbá yẹn lọ lọ́dọ̀ àwọn DSS láìṣẹ̀ láìrò ó dẹ̀ gbọ́ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ lé olóyè ó tún wá gbọ́ pé wọ́n ti release wa láwọn bloggers ọ̀nà ní wrong information ó dẹ̀ ní jẹ́ kí òun pe ọ̀rẹ́ òun kóun kí ó dẹ̀ ní ẹ̀lú aláyé báwo ni ọlá ipò jẹ́ babaláwo lọ́rẹ́ ẹ̀ fi store náà bẹ̀
ọ̀rẹ́ báwo ni ẹ máa kú oríire náà Ọlọ́run ti fi yín sílẹ̀ DSS ló gbé kọ̀ DSS bá ní who are you bí ẹ ṣe gbọ́ who are you bàyẹn kọ́ ti fóònù pé kí ló ṣẹlẹ̀ ìyẹn bá bẹ̀rẹ̀ sí ní tọpin bọ́lá bá ní wọ́n tí fún ọ́lẹ̀ ló bá ní á jẹ́ pàwọn DSS ní owó pé òun tí bàbá yẹn torí ẹ̀ṣẹ̀ oṣù 6 nìyẹn lọ́dọ̀ DSS ice weakness ni mí mò ń gbé oúnjẹ mi fún kó jẹ life ni mo ti sọ yìí tẹ́ bá mọ máa yẹn bá mi sẹ́jẹ̀ sí máa yẹn tí n bá parọ́ oúnjẹ tó yẹ kí n jẹ mò ń gbé fún máa yìí náà màá gbé oúnjẹ mi fún àwọn Démọ́lá gbogbo àwọn ọkùnrin yẹn màá gbé oúnjẹ mi fún wọn títí dórí búrẹ́dì èmi á wá wọnú àwẹ̀ pírípírí máa gbàdúrà àwẹ̀ ó jorí burúkú wọn yẹn tó bá gbé wá lọ́sàn tó gbé wá láàárọ̀ ọ̀sán alẹ́ mo máa kó tọrọ ni mọ iye bíríbírí tí mo gbà níbẹ̀ yẹn ó tún dé stage kan mo tún gbàwẹ̀ funfun 7 days ọ̀sán tí kò pọ̀ ni mo máa mú tó bá di 6 ó tún dijọ́ kejì ọ̀sán tí kò pọ̀ pẹ̀lú tí olókùn no milk no sugar ni mo máa mú ní aago 6 fún odidijọ́ 7 nínú àwọn DSS ẹ̀yin ẹ mo wá lọ sínú bíríbírí mi ò jẹun mi ò mu mi ò fọyín mo fi ìyà jẹ ẹran ara mi mo fi bọ́ lódùmarè sọ̀rọ̀ ẹ̀yin DSS ẹ máa ṣọ́kú ikú òjijì á pa gbogbo yín ìdààmú ìyà tí mo jẹ ní ọ̀dọ̀ yín yẹn á ṣekú pa gbogbo yín Boko Haram á fi ẹ̀mí gbogbo yín ṣòfò mo jìyà lọ́dọ̀ àwọn pípù yìí láìṣẹ̀ láìrò mo wọnú bíríbírí mi ò jẹ mi ò mu àdúrà àtọ́jú wíńdò ní dàdá máa ti pè mí àgbàlagbà lẹ́ni tí mo sọ yó Lady K èmi náà wá tọ̀ àwọn igi ọ̀dà kẹlẹ̀ mọ́ bí tí wíńdò ga sí tẹ́ bá gbọ́ ẹlẹ́wọ̀n ọgbà ẹ̀wọ̀n tó gbá ski òun ni àwọn ọgbà ẹ̀wọ̀n àwọn róòmù kan wà bẹ́ẹ̀ tó yẹ pé onímọ̀ tílẹ̀ bá mọ̀ onímọ̀ tílẹ̀ bá ṣú ṣùgbọ́n wọ́n fi mí síbi tí òun ti máa ń yọ wọlé mo máa tò ike ọ̀dà ńláńlá 2 papọ̀ kí n lè rí ìta bòbó yá máa pawó Lady K bá ti wọ báyìí máa garùn bá ní Lady K ebi ń pa àwọn kí kankan máa ló yá ẹdúró máa sáré ṣí wíńdò máa ṣí wíńdò máa mú bread máa jù sí wọn láì ṣe wèrè odidi bá lélẹ̀ ẹni tí mo sọ ìníyàwó lọ́mọ kò ṣẹ́ ó kò ro àwọn wèrè wá rí dí wọn rí Boko Haram kó tó bá jẹ́ pé àwọn ráìsì àti ẹ̀wà kò jiná wọn náà lọ́ba dẹ̀ gbé wá máa wá pariwo pé kọ́nù àwọn wọ́dà yẹn máa pè wọ́n pé kó jọ wọ́n wá ní ṣé wo ní jẹun ni màá ní mo fast kó ṣàfimí sílẹ̀ if anything happen to you kó ká wọn màá ní ṣàfimí sílẹ̀ kò sí kan tó máa ṣe mí màá wá gbé oúnjẹ mi màá gbé fún wọn àti tó bá gbé wá láàárọ̀ àti tó gbé wá lọ́sàn àti tó gbé wá lálẹ́ àti tí ìkan lára àwọn obìnrin tó ṣọ́ mi bẹ̀ tó bá tún gbé wá láti ilé títẹ̀ láti wá fi ṣàánú fún mi bíi fried rice and chicken ni màmá yẹn máa bá mi gbé wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ọ̀gá òde gbọ́dọ̀ mọ̀ tí àyè bá ti gbé dé báyìí àwọn ará package Amda ló máa ń pè mí Amda bóyá gbà ilé ìtumọ̀ fún ẹ ní different taste á fún ẹ ní taste oúnjẹ ilé wà ní ẹ ṣe mà pẹ̀lẹ́ ẹ̀yìn àti ìdùnnú tí àyè bá ti lọ tán báyà package ẹ̀ máa jẹ́ kó kúrò duty àwọn ò ṣe night táwọn ti night bá ti dé ti bá ti gbóhùn wọn báyìí máa wá pariwo ọ̀gá please come o wọ́n wá lọ gòkè wọ́n wá bá mi wọ́n ní kí ló dé máa ló jẹ inú mi ìfẹ́ mi lè jẹ́ mo fẹ́ gbé fún àwọn èèyàn wá ní ta ni kọ́ lọ gbé fún ẹni tí n bá wò máa ní kọ́ lọ gbé fún wọn ọ̀hún kí ni kọ́ gbé lọ síbi ọ̀dọ̀ àwọn Démọ́lá so that gbogbo sẹ́ẹ̀tì wọn yà lè jọ jẹ́ torí oúnjẹ yẹn tún máa ń pọ̀ ìgbà míì búrẹ́dì tó máa fún mi kò ju tí eré báyìí lọ búrẹ́dì tọ̀dọ̀ mi yẹn tẹ̀ tó tóbi ju títí wọn lọ tọ̀dọ̀ wọn yẹ ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí àwọn pípù yẹn jẹ ṣẹ́gẹ̀yà ṣèmọ́tẹ̀ ṣe gbọ́jẹ tó tẹ̀ sùn wọn díẹ̀ fẹ́ mi àwọn ọkùnrin yẹn jẹ pánábàṣàyà oúnjẹ tí tèmi tẹ̀ tún ṣìṣe díẹ̀ tí wọ́n yẹ ó wọ́ọ̀sì ṣèbí kẹ́tù lọ́ máa fi bẹ̀mí ṣe tí olókùn wà kọ́ọ̀pù egbére títí rí báyìí lọ́ máa gbélé wọn lọ́wọ́ kọ́ọ̀pù kíkiní bí ìgbà tí ọkọ̀ fẹ́ zip omi mu ni pẹ̀lú búrẹ́dì tí ń rí báyìí òun ló jẹ àárọ̀ ojoojúmọ́ bread and tea ló ń jẹ àárọ̀ lójoojúmọ́ búrẹ́dì tọ̀dọ̀ mi tó wá gùn yẹn màá wá bá wọn pín sọ́nà 3
màá wá ní ó yá ẹ fún àwọn mẹ́ta lélẹ̀ ẹ̀wà tó bá gbé wá òun ní milk ẹ fún wọn kó fi mu gàrí màá tún bẹ màmá yẹ ẹjọ́ mà mọ́mì ẹjọ́ mo nídìí gàrí ẹyẹ yàn mo jẹba fẹ̀ṣẹ̀ lùdánwò mo fi ara mi jìyà fún àwọn ọkùnrin yẹn màá wá bẹ ìyá yẹn pé kó jọ mo nídìí gàrí ìyá yẹn ló máa bá mi jí gàrí bù wá ní kitchen tó bá ti wá gbedé màá wá sókè fún mi tútù màá cover sílẹ̀ sẹ̀mó tó bá fún mi màá mú fún àwọn Démọ́lá because mo mọ̀ pé kó tó máa fún wọn jù kékeré báyìí lọ kí gbogbo wọn tún dọwọ́ bò ó tọ̀dọ̀ ti tèmi yẹn bí òjò kèlè méjì oníkálukú wọn á rí bùbẹ̀ ìta gbangba ni mo ti sọ yìí tó bá dàbí rọ ni mo pa ẹ bí gbogbo àwọn pípù ìlérè títí dórí emir Alhaji àṣekúlówó tó jẹ́ second command olóyè gbà yìí Alhaji mama pè mí ni Lady K jao oníkálukú wọn máa ń dùn mí ni because wọ́n tó bá tètè sọ̀rọ̀ ẹlòmíì máa gbóúnjẹ lọ́wọ́ mi ẹlòmíì máa gbà á so wọ́n máa ń tètè pè mí ni Lady K mi ni mo fẹ́ o Lady K mi ni mo fẹ́ o láti inú sẹ́ẹ̀lì àwọn máa pariwo fò adẹ̀nọ́sẹ̀ síra wa díẹ̀ ṣùgbọ́n ariwo yẹn aṣá máa gbóhùn ara wa ni èmi náà máa gbọ́n kẹ́ mo ti gbẹ́ tó bá ti gbé dé màá ní kó gbé wá fún yín àwọn wọ́dà yẹn ti mọ̀ mí pé mi ò kí ń jẹun so tó bá ti gbé dé báyìí ìgbà míì gan àwọn kọ̀ọ̀kan ni wọ́n máa bi mí pé ta ni káwọn lọ gbé fún ṣé báyìí ni káwọn gbé gbà bí báyìí ni káwọn gbé gbà wọ́n á ti máa bi mí màmá ní ẹgbẹ́ lọ fún sẹ́ẹ̀tì àwọn Démọ́lá ẹgbẹ́ lè lọ fún sẹ́ẹ̀tì àwọn Láńbí báyìí àwọn pípù yẹn ti mọ̀ mí màá wá sókè gàrí tó bá ti wá ṣe tán ọbẹ̀ tó bá bù wá fún mi màá ti sọ fún ìyá yẹn pé ìjọ máa jẹ́ kọ́bẹ̀ yẹn pọ̀ because kò jọ kẹ́míkà làwọn ọkùnrin yẹn jẹ wọn ò lè jẹ ọbẹ̀ yẹn wọn ò kí lè jẹ wọn ti ẹ̀sìn máa ń bi èmi pé ṣé ọbẹ̀ ẹ̀gúsí mo fẹ́ àbọ̀ bí ọ̀gbọ̀nọ̀ gbà mí màá ní kó bá mi mix ẹ̀gúsí àtọ̀gbọ̀nọ̀ papọ̀ kó ṣàbá mi bù kó pọ̀ woman yẹn ti mọ nǹkan tí mo fẹ́ fi ṣe ó ti mọ̀ pé mo fẹ́ bù fún àwọn èèyàn mi ni tó bá ti wá gbedé lẹ́sẹ̀kẹsẹ̀ ni màá ti mú kí ẹlẹ́wọ̀n ń bẹ̀ tó lúwẹ̀ fi jẹun màá ti sáré bu díẹ̀ bẹ̀ máa ló yá ọbẹ̀ tó kù ẹ bá mi gbé lọ fún wọn kó lè rí fi jẹun màá transfer sí wọn àti sẹ̀mó bó dẹ̀ jẹ́ wíìtì ni gàrí tèmi wá sóòg tó bá máa fi dalẹ̀ àti ṣe pòkìṣẹ̀ ẹ̀yìn náà mọ̀ ẹ̀ bá fẹ̀ṣẹ́ lù màá wá fọwọ́ mi fún báyìí màá wá máa jẹ bẹ́ẹ̀ ni màá máa dúpẹ́ àwọn á tún máa pè mí Lady K ṣé gàrí wá ẹ fún wọn gàrí káwọn mu ìgbà míì tí bá ní ss gàrí lọ́wọ́ máa gbé ránṣẹ́ sí wọn ìgbà míì gan tí ò bá pọ̀ máa da sí méjì máa gbé tí bá ní máa gbé fún wọn láìṣẹ̀ láìrò àwọn tó wá ń pààyàn Boko Haram ò rí wọn track ní Nàìjíríà bọ́bọ́ dada yẹn kọ́ ẹyọ kan tó mẹ́kì yẹn ló fi wọ wàhálà àwọn people dey track yẹn within 1 week wọ́n get yẹn ìjọ tó pé 15 days tádé ọ̀dọ̀ àwọn DSS ni wọ́n gbé má dada yẹn dé ó gbà tí màá yẹn rí pé òun ti rí track sáyìn pé ó dà pé wọ́n track fóònù òun kò síbi tó bá lọ wọ́n pè kò síbi tó bá lọ wọ́n pè máa wá bẹ̀rẹ̀ sí ní pa fóònù ó wá pa fóònù ẹ̀ pátápátá kò wá ń tàn mọ́ ìjọ tó tún wá jàjà mú fóònù tó sáré fi méèkì kan tó pa padà lẹ́sẹ̀kẹsẹ̀ tó jù sápò làwọn DSS gbé mọ́tò dé ni wọ́n gbé mọ́tò débi tó jókòó sí white bus lọ́lọ́ fi gbé ibi tó jókòó sí pẹ̀lú àwọn obìnrin tó ti sọ̀rọ̀ àwọn ìyàwó màmá ẹ̀ bí nǹkan ṣá because máa yẹn ti dẹni tó ti sá kàkàkiri tí ó lè gbélé mọ́ ọdẹ track ọdẹ mọ ibi tó wà ṣùgbọ́n wọn ò lè track Boko Haram kọ́ ẹyọ kan ni wọ́n pè o ni wọ́n fi track ẹ o Boko Haram tó wá ń pè ní gbogbo ìgbà tó ń pe àwọn ẹbí àwọn tó kidnap pé ó yẹ wá iye báyìí wá iye báyìí la máa gbà iye báyìí la ti rí wọn ò rí àwọn yẹn track olórí burúkú ni gbogbo ẹ̀yin DSS ẹ̀dẹ̀ máa ṣọ̀fọ̀ máa yẹn ní bó ṣe déwájú òun báyìí ọkọ̀ ń bọ́ lẹ́nu mọ́tò ní olóhùn òpa àwọn olélẹ̀ ọdẹ nà kíní kan sí bó ṣe nà kíní yẹn sí báyìí ó di po ó ló tán rẹ́ẹ̀dì ni ó lọ́dẹ̀ níwọ̀ làwọn wá ní ewu lẹ̀ wọ́n wá kí lẹ́yìn ṣe wọ́n bá ní ìṣọmọ lágbájá báyìí ìwọ ni ọ̀rẹ́ báyìí wọ́n ṣe mú màá yẹn nìyẹn afẹ́yẹ ní DSS office nìbàdàn kó wá kọ statement bó ṣe jẹ́ sí nígbà tí yóò dẹ̀ ṣe bí ìyẹn dẹ̀ tẹ̀lé wọn láti ìbàdàn ló ti dèrò àbújá láti àkúrẹ́ ló ti lọ gbé o láti àkúrẹ́ wọ́n kọ́kọ́ rù wá sí ìbàdàn láti ìbàdàn báyìí má ìbá rẹ̀ lábújá ó lọ 6 months gbogbo ìgbà tí mo dé yẹn má yẹn ṣì wà bẹ́ẹ̀
6 good months ló lò lọ́dọ̀ àwọn DSS lẹ́wọ̀n láìṣẹ̀ láìrò pókọ̀ kíyàn ṣùgbọ́n àwọn wèrè yóò rí àwọn people tó kidnap wọn rí wọn track. Nigeria government are the terrorists. Let's stop deceiving ourselves. Let's stop wasting our time. Let's mash out and tell the whole world enough is enough. And you can mash out in a big way. A lot of people know another one kidnapper. A lot. Ojo ni tiwa, agara oni dawa. Oduduwa nation no going back. Tinubu, he must go. Fulani must go. Enough of kidnapping. Ẹ wá ra ọtí mọ́ta. Yes, any Friday mo tún ti wà store. Ẹ wá rajà. Gbogbo ìmọ̀ mi tẹ́ fẹ́ glow. Tẹ́ fẹ́ kí skin yín kó máa mú yes. Tó jẹ́ pé ní aṣọ tẹ́ bá wọ̀ báyìí. Ẹ máa look sexy. Ẹ máa dùn wò lọ́mọ. Cream wà. Àwọn cream tó yẹ pé tí bá recommend ẹ fún yín. Skin Lady K ò fresh. Skin Lady K ò glow. Ẹ gbọ́. Pẹ̀lú bó ṣe wà yìí. Tí gbogbo ẹ mọ̀ yìí wàláhì kò fresh. Ẹ máa mọ́ jù mí lọ, ẹ máa fresh jù mí lọ. Ẹ̀yin tẹ́ bá dìde àwọn quick action cream. Ó wà níbí báyìí. Àwọn quick action fast number ó wà níbí báyìí. Ó wà níbí báyìí. Àwọn ajẹ́bí dog cream tó yẹ pé tẹ́ bá lò báyìí. Fast ni kò sí lọ kábọ̀. Kò sí kí ni mo pè? Kò sí lọ kábọ̀ níbẹ̀. Body yẹn ti ṣe kí ni ó ti jáde. Láàárín ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì wá máa bí gbà. Ìyá lágbájá mo ṣì rẹ́ lánàá dúdú náà. Ṣọlọ́wọ́ ẹnu machine ni. Ṣó fara yóyìnbó ni. Ṣó gba skin òyìnbó wọ̀ ni. Wàláhì tàláhì ó kún bí báyìí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní àwọn shampoo tó ń ṣiṣẹ́ fún dandruff. Àwọn shampoo tó wà pa gidi. Àtàwọn conditioner. Àtàwọn hair booster. Tó máa boost irun yín. Gbogbo ẹ̀ wà ní Lady K African store. Ẹ̀yin tẹ́ bá ní Agumu manpower. Agumu manpower ti fẹ́ tán o. Ti diabetes sí yìí. Ọrùn mi ti shock. Àwọn èèyàn ti sanwó lẹ̀ lọ rẹ́kẹrẹ́kẹ́. But tó ti wà lọ́nà ó máa tó dé. Ó máa tó dé tó bá ti lè dé báyìí. Máa bẹ̀rẹ̀ sí ní fún àwọn èèyàn. So ẹ̀yin tẹ́ bá fẹ́ rà ẹ tètè sọ fún mi lẹ̀. Because tó bá tún ti tán sí. Ó tún lè tó bí 2 to 3 months kó tó dé. Production wọn slow this time around. Ó dà ìpọ́n ní weather. Ẹ dẹ̀ mọ̀ pé egbògi ló fi ń ṣe gbogbo àwọn kíní. Gbogbo àwọn egbògi náà ló ní àsìkò títì ẹ̀. So gbogbo ẹni tẹ́ bá fẹ́ rà Agumu manpower ajẹ́bí dán. Tí màá fi ọwọ́ ẹ̀sọ̀ yà fún yín pé tí ò bá ti ṣiṣẹ́. Tí ẹ̀ dóbò dáadáa kí gbogbo egungun yín kó náà. Kẹ́ náwó dẹ̀ kẹ́ náwó rọ̀. Màá dáwọ́ yín padà fún yín. Confirm lélẹ̀ apá àti òṣì. Eléyìí mú yes dákú ó ṣiṣẹ́ kú. Ó ṣiṣẹ́ dànù. Mo ti release mi ò lè ṣe mọ́ ta ló sọ bẹ́ẹ̀ fún yín. Kọ́mà tí fọwọ́ wọ yín láyà báyìí ló kó yá tún dìde padà. Tún bẹ̀rẹ̀ ni. Tún bẹ̀rẹ̀ ni bí wọ́n dẹ̀ fọwọ́ wọ yín láyà ibi tó bá wù wọ́n kọ́ fọwọ́ wọ́. Ìbájẹ́nu wo etí yín lọ́ bá ka ọ́ bọ̀. Ara yín máa dìde padà ni ẹ tún continue nìyẹn. Ajẹ́bidán tó confirm. Ọdún kẹta yẹn ta tí ń polówó ẹ̀ kò sẹ́ni tó complain lẹ́yìn kan tó introduce ẹ̀ sí yàn. Láti 2023 ni mo ti ń polówó. 2023 àbí 2022 I think it's 2022. Mo ti pẹ́ lọ́wọ́ tí ẹ lò. Kò sẹ́ni tẹ́mi bá polówó ọjà. Polówó wọn máa ń pẹ́ gan lọ́wọ́ mi. Látara pé kí n tó polówó ọjà fún yín. Màá kọ́kọ́ wà díẹ̀ wò ṣó mú yes tí ò ní bá mi lórúkọ jẹ́. Tó bá dẹ̀ ti lè mú ẹ gbàgbé. Àwọn náà tí mo tún wá bá polówó kéde nìyí. Ajé ń wọgbá. Tájé ò bá wọgbá wá ti wá fẹ́ndọ̀ mi tí ó mọ̀ bá wọn polówó ọjà wọn. Ajé ń wọgbá. Òun ni wọ́n ṣe lè gbà polówó lọ́wọ́ mi. Ẹ wọ ẹni tí mo bá polówó àwọn ọjà náà nígbà kan 4 years ni mo fi bẹ́ẹ̀ ni ẹ náà polówó. Fún ara mi ni mo withdraw. Ó tún lẹ́yìn ọ̀kan bẹ́ẹ̀ náà tí yẹn náà fi àwọn méjì tẹ̀lé náà fi advert bẹ̀mí. Mo ní mi ní interest. Ó dẹ̀ nídìí. So ẹni tó bá ti ń ta nǹkan gidi máa gbé wá fún yín. That is why ẹ lè sọ pé ẹ mo rajà lọ́dọ̀ Lady K kò dáa. No. Gbàgbàgbà mo ti sọ yìí. Ìwọ tó bá ti ra irú ẹ̀ tí ò dáa. Má parọ́ o. Má fi ọ̀tẹ̀ sí o. Má fi ìlara sí o. Kọ sí comment section tó bá ti wo program yìí. Ẹ lè rí. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà náà tẹ́ ẹ bá bí mo ṣe ròyìn fún yín ẹ má bá mi kọ sí comment section. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run.
kì í ṣe kẹ́kọ̀ọ́ pè mí àbí kẹ́ wá sínú WhatsApp mi kẹ́ wá máa ṣàlàyé fún mi pé yes confam lẹ́ra ẹ máa bá mi kọ sí comment section program mi pé product tí mo rà o kì í ṣe dandan kẹ́ kọ̀ọ̀kan tẹ́ rà ẹ̀yẹ kọ̀ọ̀kan sí pé nǹkan tí mo order o in fact I really enjoy it so thank you o ó wà òkè bẹ́ẹ̀ tẹ́ fi thank you sèmi ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín náà ẹ kàn jẹ́ káwọn èèyàn máa mọ̀ pé yes you bought something from me and it's okay ẹ jọ̀ọ́ review yìí ṣe pàtàkì ó ṣe kókó gbogbo nǹkan tẹ́ bá ti rà lọ́wọ́ mi ìbájà African food lẹ bá rà ẹ kàn fún àwọn ẹ̀wò tó bá ní chemical mi ò fi chemical sa oúnjẹ mi ò fi sí that is why tí mo ṣe máa ń ṣe níwọ̀n so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn African food náà ìlùbọ́ rice ọ̀fadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wà ẹja wa kò tí ì dé gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí fún Thailand fish tí bá ní kò sú mi irọ́ ni mo pa ṣùgbọ́n mo nígbàgbọ́ ṣapé náà ọ̀sẹ̀ tá fẹ́ wọ̀ ó máa dé kódà ìgbà tí mo ti rí pé àwọn ọjà léètì báyìí sí kí nǹkan tó dé mo ti order mi so that kò ní tán customer fẹ́ wọlé kò ní tán kẹ́ tó get another one so edit tẹ́ bá ti fẹ́ ra ẹ kàn sí mi ẹ ká wá mi níta ẹ jẹ́ pọ̀ sí fídíò tí mo ṣe so àlàyé tí mo ń ṣe lọ ẹ má bínú mo ti rojọ́ gan sísìn so bó ṣe jẹ́ nìyẹn ṣá gbogbo tẹ́ bá rà lọ́wọ́ mi ẹ fọkàn balẹ̀ now mo fẹ́ fi fídíò àwọn Boko Haram yẹn tó ẹ̀ṣẹ̀ release tí wọ́n ẹ̀ṣẹ̀ release pẹ̀lú teacher ṣé program yóò ní good okay má fi wà ní next program kẹ́ wo bí wọ́n ṣe gbé ìbọn sí woman yẹn lọ́rùn ìbọn bí wọ́n ṣe nà sí woman yẹn tí woman yẹn dẹ̀ ń bẹ president of Nigeria ìyẹn àwọn teacher tó kú o báwo ló ṣe release àwọn videos yẹn tí àwọn DSS ò rí wọn track ẹni burúkú nìyẹn ní ègbé làwọn DSS ọ̀rọ̀ á sì fi yín gégùn àwọn ò lágbára o ṣùgbọ́n alágbára tó ju gbogbo ayé lọ ó máa ṣèdájọ́ fún yín ẹ̀yin mọ́mì mẹ́yìn dáàdì mi fídíò yìí ti ń gùn jẹ́ bá mi share ẹ jọ̀ọ́ ìdọ̀bálẹ̀ mi rẹ̀ ẹ bá mi like program yìí mo fi Elédùmarè bẹ̀ yín ẹ bá mi like ẹ bá mi love ẹ bá mi share ẹ comment opinion ti yín náà ẹ bá mi kọ sí comment section ó ṣe pàtàkì ó ṣe kókó ojú òní tiwa ẹ ṣeun gan ó dàbọ̀.